káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásí ẹ̀mí wa. Ohun tí a ti wò láti bẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a ń wò ní ọ̀sẹ̀ yìí ni ìdílé àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Orí ọ̀rọ̀ wa fún bí ọ̀sẹ̀ mélòó sí ìsìn ni a ó máa wo àwọn kòṣemáàní fún ìdílé oníwà bí Ọlọ́run. Lónìí a ó máa wo ìfẹ́. Kí ni iṣẹ́ tí ìfẹ́ ń ṣe láàárín ìdílé oníwà bí Ọlọ́run? Àti ní àwọn àlejò wa pàtàkì méjì sí àárín wa lónìí. Ní apá ọ̀tún mi bí mo ní ìkan nínú àwọn bàbá wa ní Olúwa, Evangelist W.R. Ọ̀ṣọ́ láti St. Michael Anglican Church Ìṣàgá Onílàdó. Bàbá ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ Bíbélì. Lápá àlàáfíà mi bí mo ní kan nínú àwọn màmá wa nínú Olúwa, Mrs. M.O. Olorunju láti St. Peter's Anglican Church Ajégúnlẹ̀ Àtàn. Màmá ẹ káàbọ̀ sórí ètò yìí. Níbi kíkà wa fún ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti ń wo ní Róòmù orí 12 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 21. Màmá Olorunju ẹ jọ̀ọ́ ẹ bá wa kà á fún àwọn tó ń wò wá nílé. Kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn. Ẹ máa takété sí ohun tí ń ṣe búburú. Ẹ faramọ́ ohun tí ń ṣe rere. Ní ti ìfẹ́ ará, ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ẹnìkejì yín ṣáájú. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ. Ẹ máa ní ìgbóná ọkàn. Ẹ máa sin Olúwa. Ẹ máa yọ̀ ní ìrètí. Ẹ máa mú sùúrù nínú ìpọ́njú. Ẹ máa dúró gángan nínú àdúrà. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ṣíṣe. Ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre, ẹ má sì ṣépè. Àwọn tí ń yọ̀, ẹ máa bá wọn yọ̀. Àwọn tí ń sọkún, ẹ máa bá wọn sọkún. Ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ má ṣe tójú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ má ṣe pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó lè ṣe, bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú. Nítorí a ti kọ pé Olúwa wí pé, tèmi ni ẹ̀san, èmi ó gbẹ̀san. Ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ, fún un ní oúnjẹ. Bí òǹgbẹ bá ń gbẹ ẹ́, fún un ní omi mu. Ní ṣíṣe bẹ́ẹ̀, ìwọ ó kọ̀yí iná lé e ní orí. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Ẹ ṣé màmá wa. Èròǹgbà wa ní láti kọ́ni nípa ìfẹ́ tòótọ́ nínú ìgbékalẹ̀ bí oníwà bí Ọlọ́run, láti fi pàtàkì ìfẹ́ àti bí a ti lè lò ó nínú ẹbí tí ó dúró re hàn. Kí ni ìfẹ́? Ìfẹ́ jẹ́ àkójọpọ̀ ìmọ̀lára tí ó díjú, ìhùwàsí àti ìgbàgbọ́ tí ó ní àsomọ́ pẹ̀lú àmúyẹ. Ìfẹ́ ni ìdáàbòbò ni, ìgbanimọ́ra àti ìbọ̀wọ̀ fún ẹlòmíràn. Ipa pàtàkì ni ìfẹ́ ń kó nínú ìṣọ̀kan àti ìsopọ̀ àwọn ènìyàn onírúurú ẹ̀yà, àṣà àti ẹ̀sìn. Ibi kíkà wa ní òní, Róòmù orí 12 ẹsẹ̀ 9, ó tọ́ka sí àwọn àbùdá ìfẹ́. Ó ṣàfihàn ìfẹ́ nínú iṣẹ́ kì í ṣe nípa fífi òye mọ̀ lásán. Ẹ jẹ́ kí a wo àwọn ìbéèrè fún ìjíròrò wa ní ọ̀sẹ̀ yìí láti máa yànnàná àwọn ohun tí ìfẹ́ ń ṣe nínú ìdílé oníwà bí Ọlọ́run. Àwọn bàbá wa àti màmá wa ti wà ní orí ìkàlẹ̀ lónìí láti máa bá wa wò. Bàbá wa Evangelist W.R. Ọ̀ṣọ́, wọ́n ní ọ̀rọ̀ tí kí ni ẹ lè pe ìfẹ́? Ìfẹ́ jẹ́ ohun tí a gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì wa. Ìfẹ́ jẹ́ kí a fẹ́ràn ọmọnìkejì wa. Màmá wa Olorunju, kí lẹ̀yin lè sọ nípa ìfẹ́? Ìfẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ẹbí tí ènìyàn gbọ́dọ̀ má ní. Ìrẹ́pọ̀ láàárín ènìyàn méjì, ìbáṣepọ̀ tó dán
mọ́rán. ẹ ṣé màmá wa, ìbáṣepọ̀ tó dán mọ́rán, ìrẹ́pọ̀ láàrin ènìyàn méjì, láàrin ìlú méjì, láàrin ẹ̀yà méjì, láàrin orílẹ̀-èdè méjì, òun ni à ń pè ní ìfẹ́. Ìrètí Ọlọ́run ni kí gbogbo ìdílé tí ó ní ìwà Ọlọ́run tàbí tó gbàgbọ́ nínú Ọlọ́run láti fẹ́ràn ara wọn, nítorí pé Ọlọ́run gangan ni ìfẹ́. Má bẹ̀rẹ̀ ìbéèrè mi kejì látọ̀dọ̀ màmá Olorunju. Wọ́n ní àwọn àbùdá ìfẹ́ fún ìdílé oníwàbí Ọlọ́run wo ni a ṣe àlàkalẹ̀ rẹ̀ nínú àwọn ibi kíkà, àní ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11 ẹnu mi àgò, Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8, Hébérù orí 13 ẹsẹ̀ 1, Fílípì orí 1 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 11. Wọ́n ní kí a jọ wò gẹ́gẹ́ bí a ti lè rí nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́tùn lósì, kí ni àwọn àbùdá ohun tí a ń pè ní ìfẹ́ fún ìdílé oníwàbí Ọlọ́run. Ẹ ṣé. Àwọn àbùdá ìfẹ́ fún ìdílé oníwàbí Ọlọ́run ó jẹ́ ká má ṣe ṣe ọ̀lẹ, kí a máa faramọ́ ohun tí ń ṣe rere, ká dúró gọ́gán nínú àdúrà, kí a máa farada ohun gbogbo, kí a má ṣe ṣe ìlara ọmọ ẹnìkejì wa, kí a ní sùúrù, kí a má ṣe gbé ìgbéraga wọ̀, ní àkótán kí a ní ọ̀rọ̀ mímọ́ kó máa gbé inú wa. Ẹ ṣé màmá wa Ọlọ́run. Bàbá wa Evangelist W. Àròsọ, kí ni ẹ lè sọ nípa àwọn àbùdá ìfẹ́ fún ìdílé oníwàbí Ọlọ́run? Ìfẹ́ a máa ta kété sí ohun tí ṣe búburú. Ìfẹ́ a máa mú sùúrù. Ìfẹ́ a nínú kan náà pẹ̀lú ọmọnìkejì rẹ̀. Ìfẹ́ a sì máa jẹ́ kí ohun gbogbo kó dára ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọnìkejì. Ẹ ṣé bàbá wa Evangelist W. Àròsọ. Ìfẹ́, ẹni tí kò bá nífẹ̀ẹ́ Ọlọ́run kò ní lè sin Ọlọ́run. Ìwọ olùgbọ́ mi lónìí, báwo ló ṣe ní ìfẹ́ sí? Ǹjẹ́ àwọn àbùdá àti àwọn àmúyẹ ìfẹ́ yìí ǹjẹ́ ó farahàn nínú ayé rẹ, tí ó farahàn nínú iṣẹ́ rẹ, tí ó farahàn nínú ìgbéyàwó rẹ? Nǹkan tí Ọlọ́run retí lọ́wọ́ gbogbo ọmọ Ọlọ́run lélẹ́yìí, láti ní ìfẹ́ àìṣẹ̀tàn, láti takété sí ohun tí ń ṣe búburú, láti má di rìkísí, láti wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ẹ ṣé ẹ̀yin bàbá wa àti màmá wa, ẹ kú o. Ìbéèrè kẹta, bí ó tilẹ̀ jẹ́ pé ìfẹ́ ni a gbé ìgbéyàwó rólé lórí, ọ̀pọ̀ ìgbéyàwó ni ó ti forí ṣánpọ́n. Kí ni ìdí rẹ̀? Bàbá wa W. Àròsọ, kí lẹ lè sọ nípa àwọn ìgbéyàwó tó ń forí ṣánpọ́n lónìí àti ìrètí Ọlọ́run nípa ìfẹ́ nínú ìdílé oníwàbí Ọlọ́run? Nítorí pé ìfẹ́ ò jinlẹ̀ tó láàrin tọkọláya ló fi mú dàrúdàpọ̀, èyí tó fi mú pé kí ìgbéyàwó kó má pẹ́ títí. Ẹ ṣé, torí pé ìfẹ́ kò jinlẹ̀ tó. Màmá Olorunju, kí lẹ fẹ́ sọ nípa ìgbéyàwó tó ń forí ṣánpọ́n lónìí? Kí ló ṣẹlẹ̀? Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ìfẹ́ tí tọkọtìyàwó tí wọ́n ní síra wọn ní ayé òde òní, ó jẹ́ ìfẹ́ orí ahọ́n, tí kò ń ṣe ìfẹ́ tí ó jinlẹ̀ dáadáa. Tí ìfẹ́ bá jinlẹ̀, a máa farada ohun gbogbo, a kò ní jẹ́ kí ìdàrúdàpọ̀ kó wà nínú ìgbéyàwó. Ẹ ṣé màmá wa, tí a bá ní ìfẹ́, a ó fi ara da ohun gbogbo, kò dẹ̀ ní jẹ́ kí ìdàrúdàpọ̀ kó wà nínú ìgbéyàwó. Ìfẹ́ lálẹ́ àlẹ́gbẹ́ wà, ìfẹ́ dábẹ́ èèyàn kan wà, ìfẹ́ ìṣẹ̀tàn wà, ìfẹ́ tòótọ́ wà. Ìfẹ́ irú ìfẹ́ wo ló ní sí ọkọ àti aya rẹ, ló ní sí àwọn ọmọ rẹ, ló ní sí àwọn ará ilé rẹ, ló ní sí àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́? Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ pé ìfẹ́ tòótọ́ lòun retí ní ọwọ́ rẹ. Ìbéèrè tí ó káàdì ìjíròrò wa ti òní, màmá wa Olorunju, o lè fi fún ni láì ní ìfẹ́, ṣùgbọ́n o ò lè fẹ́ ni láì fi fún ni. Ọ̀rọ̀ pàtàkì lélẹ́yìí. Báwo ni ìpèdè yìí ṣe jẹ́ òtítọ́ sí? O lè fi fún ni láì ní ìfẹ́. Èyí túmọ̀ sí wípé èèyàn lè fún èèyàn ní nǹkan tí ìfẹ́ ò bá sí. Kò ń ṣe gbogbo ohun tí a bá nífẹ̀ẹ́ ni a lè fi fún èèyàn. Tí ìfẹ́ kì í ṣàṣe, bóyá ó ń dán onítàn, ó ń disturb wa, jẹ́ ń ṣàṣe fún kó tiẹ̀ fi mí sílẹ̀. Òun ni ìfẹ́ tí kò sí ìfẹ́, ṣùgbọ́n a ṣe fún. But o lè fẹ́ ni láì fi fún ni. Tí ìfẹ́ bá wà, o lè fẹ́ ni láì fi fún ni. O lè fẹ́ ni láì fi fún ni. Tí ìfẹ́ bá wà, tí ìfẹ́ tó dán mọ́rán tó bá wà lọ́kàn ẹni,
kò sí ohunkóhun tó máa ṣòro fún wa láti fi fún ènìyàn. ẹ ṣé, èyí la dẹ̀ rí nínú tí Ọlọ́run ṣe fún aráyé wípé ká ṣe tó mọ Olúwa kí a tó gba Ọlọ́run gbọ́ ká tó mọ ẹni tí ó dá wa ó ti pèsè ìlànà àbáyọ àti ìgbàlà fún èmi àti rẹ. Ìwé Róòmù orí 5 sọ wípé kí àwa sí ẹ̀ tó mọ̀ Kristi ó kú fún wa. Tí a bá dẹ̀ wo Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ó ní pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó kó fẹ́ ọmọ rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́ lélẹ̀ tí Ọlọ́run fi fún ni, ohun tó dùn Ọlọ́run jù, ohun tó ṣọ̀wọ́n fún Ọlọ́run jù. Torí náà ǹjẹ́ ìwọ náà ṣe tán láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti fún Ọlọ́run lóhun tó ṣe pàtàkì jù nínú ayé rẹ àti láti ṣe ohun tó dára sí ọmọnìkejì rẹ. Ẹ̀yin bàbá wa àti màmá wa lórúkọ Ọlọ́run alààyè là ń kí yín lẹ́ẹ̀kan sí. Bàbá wa Evangelist W.R. Ọ̀ṣọ́ ẹ ṣé ẹ kú òun látàárọ̀. Màmá wa Mrs. M.O. Olorunju oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín o. Fún ìparí, àwọn ìdílé onígbàgbọ́ ni ó ń gbé ìjọ Ọlọ́run ró. Nítorí náà ìfẹ́ nínú ìdílé Kristẹni gbọ́dọ̀ jẹ́ òtítọ́ àti aláìṣẹ̀tàn. Kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n tàbí àfẹnusọ asán, ṣùgbọ́n ó gbọ́dọ̀ ṣàfihàn rẹ̀ nípa ìyọ́nú àti ṣíṣe oore. Kọ́tọ́ Ọlọ́run retí lórí gbogbo ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run àti òdílé onígbàgbọ́ òun lónìí lélẹ́yìí. Fún ìrònú, ìdílé tí kò sí ìfẹ́ ni ó ń di àwùjọ búburú. Ìdílé tí kò bá sí ìfẹ́ ibẹ̀ là. Torí náà ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí ẹ jẹ́ ká béèrè kí ló sọnù bí kò ṣe ìfẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ tòótọ́ sí àárín wa o. Láàrin orílẹ̀-èdè ẹ̀yà kan dìde sí ẹ̀yà mìíràn nítorí pé kò sí ìfẹ́. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti nífẹ̀ẹ́ ara wa. Ẹsẹ̀ àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká jùmọ̀ jọjọ wo Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 7. Olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ tí ọ̀dọ̀ Ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ á bí nípa ti Ọlọ́run ó sì mọ Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni ẹni ọ̀wọ̀ Ọpẹ́ Olúwa Ògúnlẹ́yẹ.